ní mòṣìlẹ̀ ayé yìí mọ́ o. Ní mọ̀yà ní ayé yìí mọ́ o. Ọ̀nà kì í dí mọ́ lọ́kọ́, ọ̀nà kì í dí mọ́ ládàá, ọ̀nà kì í dí mọ́ lóko kó má là, ọ̀nà owó ò ní dí mọ́ imọ́. Ọ̀nà ọ̀là ò ní dí mọ́ imọ́. Ọ̀nà iyì ò ní túmọ̀ imọ́. Gbogbo ogun tó bá yín débi báyìí, alálẹ̀ Yorùbá gbẹ̀gbẹ̀. Gbogbo ọ̀tá yín lórígun mẹ́rin àgbáyé, ọ̀run á fi ṣètùtù ayé. Ní ṣìrìn, ní ṣìlẹ̀tẹ̀. Ajé ọ̀run á dá yín lọ́lá. Ajé àgbáyé á dá yín lọ́lá. Ajé igun mẹ́rin àgbáyé á dá yín lọ́lá. Ayọ̀ àti àlùbáríkà máa jẹ́ tiyín látẹnu nìyẹn. A ní láti dúpẹ́ fún yín, dúpẹ́ lọ́wọ́ yín, wípé a pè yín ẹ̀tẹ̀ ìjẹ́ wa. Gbogbo ayé ló mọ̀ bí Nàìjíríà ṣe rí lọ́wọ́ yìí. A ti pèyàn ní 33 local government, all 33 local government Ọ̀yọ́ state. Láti ṣátà mọ́tò kan máa kóra wọn wá sí Èkó. Tí òun ṣe pé festival là ń ṣe. Just for meeting kẹ́dẹ̀ honour ẹ̀. Ó show wípé you are highly committed to the cause of Yoruba nation. And you are highly committed to the progress of Yoruba People's Congress. Àpàdà sí púpọ̀ ò ní jẹ́ ti yín o. Last week, àwọn Ògùn state ló wà bíbá yìí. Mo sọ̀rọ̀ lórí ìjàngbara. Mo lè advice àbúrò wa nínú ìjàngbara. Wípé báyìí pé kó ṣọ́ra o. Àwọn tó yí ká. Wípé àwọn yìí o, wọ́n ti ṣọṣẹ́ fún wa rí o. Kí alágbára Èkó, ẹ̀gbọ́n wa lÉkòó, kó tó sọ wọ́n di ẹni tó wọ́n máa lò lòkulò. Lẹ́tà tí wọ́n kọ sí ẹ̀gbọ́n wa lÉkòó rèé o. Torí ààrẹ òun sọ̀rọ̀ kókó jẹ. Ààrẹ ò sọ̀rọ̀ rí kókó jẹ. Lẹ́tà tí àwọn tí mò ń sọ fún àbúrò wa Sunday rí, tí mo bá yé rí. Lẹ́tà tí wọ́n kọ sí ẹ̀gbọ́n wa lÉkòó rèé. Àwọn tó yí ká yẹn lẹ́tà tí wọ́n kọ sí rèé wípé kí ó support wọn kí àwọn wá pa mí. The letter was written on the 4th of August 2015. Orúkọ gbogbo ló wà bí wọ́n ti sign yẹn. Wọ́n ti fi báírò kan orúkọ wọn síbẹ̀. Orí gbogbo ọmọ Yorùbá, ẹlòmíì tí ò gbọ́ bí ọ̀rọ̀ yẹn ṣe rí, ẹlòmíì kò lọ wo fídíò ọ̀rọ̀ tí mo sọ. Ẹlòmíì wò pé ẹlòmíì àbí ó ń lara ẹni, kí ni mo fẹ́ lara, kí lọ́nà òwò ti ṣe fún mi. Àti ṣòṣàkà tó ṣòṣà. Ṣọ́ fẹ́ káyé protest tí mo ti ṣe ní ayé mi ní látàyè civil society. Ta ni mo wá máa lara tọ́wọ́ ekéré kan bá ń ṣe nǹkan fún ilẹ̀ Yorùbá, báwo ni mo ṣe máa lara ẹ̀? Tí bá ti ń lara ẹ̀, mo ti dalẹ̀ Yorùbá nìyẹn. Mo máa ń sọ̀rọ̀ with facts. Àwọn jówèrè tó ń sọ̀rọ̀ láòkè òkun tó ń sọ̀rọ̀ àwọn ní bloggers. Wọ́n á forí kó lé ní o. Wọ́n ní orí mi má jẹ́ ṣàárẹ̀ ọ̀rọ̀ Kakanfò má fi wọ̀n látẹ̀ní nínú. Torí tá a bá ní kí ọmọdé yìí má kú,
tó bá dé stage kan àní ọmọdé ìmọ̀ àpárá ẹ̀. Lẹ́tà yẹn rèé a lè rí ju sórí social media. Wọ́n ṣe gàn tó ẹ fẹ́ pààyàn ẹ fẹ́ assassinate èèyàn ẹ wá kọ lẹ́tà sí olówó pé kó bá kí yín ẹ ti wá sáìn ẹ̀ mi ò tí ì lu ayákìlá yẹn lórígun mẹ́rin àgbáyé o mi ò tí ì rí snappers bẹ́ẹ̀ yẹn rí lórígun mẹ́rin àgbáyé o nígbà tó wá tẹ lẹ́tà yìí Good Samaritan ló mú jáde ó wá fún wa lẹ́tà yìí pé kí ni ọmọdé ṣe tẹ fẹ́ pa á ó wá fún wa lẹ́tà yìí nígbà tó wá tẹ lẹ́tà yìí àwa ju lẹ́tà yìí sí gbogbo mídíà lágbàáyé ẹ̀gbọ́n wa lẹ́kọ̀ọ́ respond. What are you talking about? We are talking about life and death. Bẹ́ẹ̀ yóò bá tẹ̀ jẹ́ akíkanjú jẹ́ káyé mọ̀ pé nǹkan ń bọ̀. Mo wá sọ fún ẹnìjọ́ Tuesday pé àwọn tó yẹ ká tó rìn díẹ̀ yìí on security they are snappers. They do dirty jobs. They are cannon foders. They are criminal pretending as activists. Mo wá sọ fún ẹ pé àbúrò ṣọ́ra o torí pọ̀ pé kí n bá pè o lè fi mí sí speaker. Mo wá jẹ́ kí gbogbo ayé gbọ́ àtàwọn olólùfẹ́ ẹ̀ kọ́ lè bẹ́ẹ̀ sọ̀rọ̀. Àwọn kan wá kóra wọn jọ àtẹ̀yẹ́gbà lẹ́nìí. Màá fún yín ní special item ègbè. Orí mo rí gbogbo ẹ̀ báyìí sọ àwọn kan ju bídẹ̀sì mo lè fi wọ́n lẹ̀. Odindi country borúkọ mi jẹ́ gbogbo 8 years Ọbásanjọ́ led government wà lórí oyè. Wọ́n gbìyànjú láti borúkọ mi jẹ́ láti borúkọ OPC jẹ́. Ṣùgbọ́n ìgbẹ̀yìn tó máa kó lórí oyè àbùkù náà fi kúrò. Bẹ́ẹ̀ni o. Ó lé Yar'Adua and Jonathan ní ògbórúkọ mi jẹ́ as a president láti 1999. Àtìgbà tí Buhari ti wọlé náà wọ́n borúkọ mi jẹ́ náà ni. Orúkọ yẹn ò wá bàjẹ́. Tí wọ́n ló ń bàjẹ́. Èdùmàrè ṣe wà fún odídẹrẹ́ ọmọ aráyé bẹ kó sí lára. Kàkà kó bàjẹ́ fún ó túbọ̀ sí rẹwà ni. In 2015 kò sí nǹkan tí àwọn APC ò ṣe àgàgà APC London kò sí irọ́ tí wọ́n tó ọ̀pamọ́ mi wọ́n làwọn tó ti sọ̀rọ̀ yẹn ti sọ especially on that pipeline contract. Jẹ́jẹ́ wa la jókòó tí NNPC kọ lẹ́tà fún wa wípé OPC nìkan ló lè secure pipeline contract fún àwọn pé epo tó àwọn produce láti Estabos tí dídé mọ́ọ̀sì mi pé ìtò máa ń dé Ṣàgámù ní mọ́ọ̀sì mi kò wọ 40% mọ́ pé àwọn vandals wọ́n ti ń jò lọ́nà báwọn dẹ̀ ti ń short. Nǹkan tí wọ́n pè yẹn ní economic sabotage in nation buildings. Wọ́n dẹ̀ pè mí sí Àbújá mo ti ìlú òyìnbó dé ni. Wọ́n dẹ̀ rán èèyàn kan àwọn yẹn lọ bá wọn ọmọ bó ṣe máa rí mi wọ́n lọ bá bàbá Ayọ̀débánjọ pé àwọn fẹ́ rí Ọ̀túnba ní mímì tí ìjà rẹ̀ gbà yẹn. Àwọn fẹ́ rí Ọ̀túnba Gani Adams pé NNPC ránṣẹ́ sí wọn. Bàbá wa pè mí mo wá fún àwọn yẹn ó ní páànù mo wà ń gbà yẹn lọ́fíìsì mi wà. Ní Bangrove mo wá ní Ṣípẹ́olú mo wá fún àwọn ẹni àpọ́ńpẹ́ ìpè kan wá bá mi lọ́fíìsì pàtó wá dé mo tẹ̀rù pé gèǹjẹ ni kí gbogbo yín gbọ́ ọ̀rọ̀ contract táwọn olórí burúkú yìí ń pariwo. Mo rò pé gèǹjẹ ni I thought is fraud. Torí tó bá ti gbọ́ ọ̀rọ̀ epo wá báyìí àtọ̀rọ̀ pé wọ́n fẹ́ clear ọ̀rọ̀ ní port fraud ló pọ̀ jù bẹ́ẹ̀. Nígbà tó dé wọ́n ní there is a letter in the NNPC waiting for you. Mo ní letter wo NNPC letter wo mo bá gba nọ́mbà wọn. Nígbà tí mo gba nọ́mbà wọn èmi náà mo bí òyìnbó bóyá lè wádìí ní NNPC mo lọ sọ́dọ̀ àwọn tó nílé ayé pé ìpè tó ń pè mí yìí o ṣé kìí ṣe pé jìbìtì ni wọ́n ní kí n lọ pé òrìrì wà bẹ́ẹ̀. And I give them 1 week pé màá pèsè fún ọ after 1 week àwa bùkà pọ̀jù àbá pàdé l'Àbújá. Nígbà tá a pàdé l'Àbújá àwa lọ sọ́dọ̀ GED orúkọ ọmọ Ìjẹ̀bú ni GED yẹn. Nígbà tá a máa wọ ọ́fíìsì ẹ̀ ó bá ní congratulations Ọ̀túnba Gani Adams kí ló dé ó
wọ́n ní àwọn ti decide pé OPC nìkan ló competent láti bá wọn protect pipeline contracts. ẹ ṣùgbọ́n àwọn tí wọ́n orúkọ company wọ́n ní orúkọ company mi wo àwọn tí wá kan pé Kingsley Kuku ọ̀rẹ́ mi ìyẹn ti gba káàdì mi rí Donis Global Concept mo fún pé Kingsley Kuku ló fún wọn ní orúkọ mi pé orúkọ company mi Donis Global Concept. wọ́n á ní kó jẹ́ kí n rí document of your approved contract wọ́n bá gbé fún mi wọ́n bá lọ wo ẹ̀yìn ẹ̀bí tó orúkọ company wa wọ́n á rí pé Donis Global Concept office address mi ní Ṣípẹ́ Olúlélé yìí mo ní mo wojú ọ̀rẹ́ mi tẹ́lẹ̀ ó ti di tẹ́lẹ̀ báyìí Prince Ajala mo wojú ẹ̀ pé wọ́n máa ń dùn mú lọ báyìí mo wò ó mo wo dọ́kúmẹ́ǹtì mo dẹ̀ ní ọ́fíìsì mo wà ilé ìwọ̀n ṣe fraud ọ́fíìsì GED ni ọba lókè wọ́n ní kí n sáìnì mo ti wojú ọ̀rẹ́ mi yẹn mo wo ojú pásítọ̀ Ẹkúndayọ̀ tájọ lọ wọ́n mà ní sáìnì wọ́n ní ọ̀tún bá sáìnì mo bá sáìnì nígbà tó pé 2 weeks ẹ fún wa demobilize wa ká fi bẹ̀rẹ̀ iṣẹ́ yìí security job ní táwọn olórí burúkú táyé wọn ti bàjẹ́ lóyìnbó yẹn pariwo yẹn tó yẹ pé ọmọ wa kan kú síbẹ̀ láàrin oṣù mẹ́ta yẹn àwọn méje wọ́n jọ alábọ̀ ara lórí iṣẹ́ yìí. After 2 weeks wọ́n ní ká bẹ̀rẹ̀ ṣe owó dà wọ́n ní wọ́n máa mobilize wa tó bá yá in between ìdáni ṣiṣẹ́ lọ Jonathan lose election. Àwọn àpàdéṣẹ́ 3 months péré ni wọ́n rí approve iṣẹ́ ẹ̀ fún wa. Wọ́n ní Desani nìkan ló lè approve owó wa kó jáde ṣùgbọ́n Desani ti sá lọ nígbà tí wàhálà dé. Àwọn bọ́ọ̀dù wa sọ pé àwọn bọ́ọ̀dù nìkan ló lè approve ẹ̀ bọ́ọ̀dù náà wò lè approve ẹ̀ pé Desani máa ń fi àwọn ṣàkótẹ́lẹ̀ pé although it's a genuine program but we can't approve the money. Bí owó wa ṣe há síbẹ̀ yẹn the money was 1,960 million naira but owó tá a máa fi ṣiṣẹ́ ìta máa fi sanwó oṣù tá a máa fi sanwó gbogbo ẹ̀ jẹ́ 1.760 gbogbo géènì wa gbọ́ wọ 200 million bàbá sanwó iṣẹ́ running cost àti mọ́tò àti gbogbo nǹkan tó ní kàdá mo láti lọ yá owó láti fi hàn níṣẹ́ yìí. I went to bank and borrow money. I went some of my friends and called them they borrow us money. Nígbà tá a parí iṣẹ́ wọ́n ti òṣèlú bọ̀ àwọn ìjọba Buhari wọ́n ti òṣèlú bọ̀ àwa pera wa àwa tá a lè pera wa bára sọ ní Èkó tẹ̀ pé kí ni ká ṣe láti gbowó wa. It's a legitimate contract signed. The legal department of NNPC signed this contract, not Jonathan. Government is government. Àwọn fẹ́ lọ sí court. Ó pe Kẹ́hìndé Olúwọlé, ó pe ẹ̀wọ̀n Adébórúwà. Kí ni advice ẹ̀ fún wa tá a bá máa take legal ground? Ibi tá a ti ń sọ, àwa sọ báwọn NNPC pé we take you to court. Báwọn NNPC sọ pé no, ẹ ká send àwọn lọ́ọ̀yà kan sí yín kan negotiate. Ṣé mọ̀ pé oríṣiríṣi èrò wọ́n fọwọ́ fọ̀ wá ní pé ìjọba tó ṣẹ̀ dórí oyè kò sówó àwọn máa fún wa ní just 80%. My consent comment ní lọ́ọ̀yà tí NNPC rán sí mi mo meet ẹ̀ ní ọ́fíìsì ní Surulere lẹ́yìn Fani Marshal. That was the first time I know his office in Lagos. Wọ́n ní báwo la ṣe máa ṣiṣẹ́ tẹ́ máa gbé sí 80%. Àfà máìkì ní gbà ó gọ́ọ̀mẹ̀ntì tó wà lórí oyè ọ̀kálá ni wọ́n rọ́yàn o. Tó o bá gbà á tí owó yìí bá ń lọ tó bá ń lọ inflation agorí ẹ̀ kò ní ní bá lò mọ́ o. This government is a ó lo òyìnbó yẹn gbà yẹn ó ní this government ó lo òyìnbó yẹn mi ìrántí òyìnbó tó lò gbà yẹn tó qualify government yẹn. Ọba lókè ó ní gbogbo àwọn yòókù ti gbà ó ní èmi nìkan ló kù ó ní including Dr. Freddy Fashion lókè ìgbà tó yá wọ́n ti dáwọ̀ sọ 80% mọ́ ìgbà tó yá wọ́n ti ní 60% lọ́ máa san àti fàáfàá fún ọdún méjì àlókè ẹ̀ tẹ̀ san láti ẹ̀rọ àwọn ọmọ tó ṣiṣẹ́ yìí san àtòwó tá a yá nígbà tó máa yá 60% Ọ̀ṣínbàjò ló lọ bá àwọn ọmọ Niger Delta ní Niger Delta nígbà tó ń bọ́ọ̀lù àwọn pipeline installation Ọ̀ṣínbàjò lọ bá ṣe mí ní kí ló dé tẹ̀bí ń ṣe léyìí wọ́n ló owó iṣẹ́ táwọn ṣe tẹ́ẹ̀ bá rí ìsìn àwọn bá ogun Nàìjíríà jẹ́ Ọ̀ṣínbàjò wá bá wọn negotiate sí 60% pé nǹkan tá a lè sọ nìyẹn o bí ẹ̀gbọ́n wa lẹ́kọ̀ọ́ ṣe gbéra lọ sí villa yẹn ẹ̀gbọ́n wa lẹ́kọ̀ọ́ yìí ni ó
gbéra lọ sí bílà ó lọ bá àwọn haúsá ẹ̀ ó ní ẹ má sọ 60% o tẹ́ ẹ bá sọ 60% èyí tó jẹ́ Gani tó wà ní Nàìjíríà ó ti get intelligent report o ó máa fi ra nǹkan ogun wá láti ìlú òyìnbó ni ó wá fi declare Oòduà Republic.